ìjọ Jímọ̀ yẹn ni wọ́n ní Khalifa Adabi الشيخ أبو القادر الدين رضي الله تعالى ó dákẹ́ fún 80 something years old man ní o òun 60 something ní o ó dẹ̀ máa fẹ́ kí ọgbẹ́ máa respect òun gbogbo yẹn ló máa ń jù lọ ó dákẹ́ continue. àwọn nǹkan tí ó tó bá fẹ́ lélèlé nínú ìtàn kéèyàn gan dànù akramakumullah ó go straight sórí ìtàn yẹn bó bá ṣe rí gan-an gẹ́lẹ́ olúwẹ̀ sọ. akramakumullah ọmọ mi rántí pé ní 2021 bàbá wa ọba lọ́rin شيو والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ní 2021 yẹn أكرمكم الله صح mo wà lọ́rin wọ́n wá pè wípé kí n wá gbogbo wọn ni mo fẹ́ ṣe mo pàtì أكرمكم الله صح èmi àti ájì kọ́dírí òun lè márùn òun wá ní kó tẹ̀lé mi أكرمكم الله صح so la fi lọ mọ́tò ẹ̀ náà la gbé أكرمكم الله so la fi lọ bá ṣe wá lọ àdébẹ̀ bá ṣe débẹ̀ mo wọlé mo bá wọn wọ́n wá bá Khalifa Sheikh Abdul Qadir níbẹ̀ أكرمكم الله صح wọ́n wà lọ́dọ̀ bàbá ọba lọ́rin lọ́ba lọ́rin bá sọ́jà àwọn pè mí àwọn ò fẹ́ kí a jà أكرمكم الله صح àwọn ò fẹ́ ká máa jà báwo la ṣe ní jà so àwọn méjèèjì àgbọ̀ bẹ́ẹ̀ lábárí làwọn bá sọ wípé kọ́mọ tó tẹ̀lé àwọn kó bọ́ta أكرمكم الله ìdí tí ó fi bọ́ta àwọn fẹ́ sọ̀rọ̀ kan àwọn òsìfẹ́ kọ́mọ yẹn wà bẹ̀ ok èmi ò ní kí ájì onílé márùn tó tẹ̀lé mi kí n sọ kó bọ́ta. ó ní kó bọ́tà ṣùgbọ́n pé ìwà ẹlẹ́kọ̀ọ́ ìwà gbíborùn ìwà ká máa dá sí nǹkan tí ò kànyàn ìgbà tó bá pe ẹ̀yin méjì olórí méjì kí làwọn ọmọ lẹ́yìn ń ṣe ń bẹ̀ ṣèbá àwọn onílàáká ní ádàbù ní lóye kan ní kí wọ́n bọ́ síta ẹ̀yìn tó rẹ̀ ń náwó sí tó ní ọmọ yìí wọ́n ní kó bọ́tà yẹn náà kò ń ṣe ẹgbẹ́ ẹ̀ according to reliable source ìbàjẹ́ ti fọ́ orí ẹ̀ dànù. ọmọ yẹn bá bọ́ta lọ́ba ní àwọn ò bá mi jà àwọn ò lè bá wa jà ìdí táwọn ò fi lè bá wa jà ní pé àwọn bàbá lè là gbọ́ ìdí yẹn o ẹ máa wo ṣé ó bá làákà ẹ̀ mu. tí bàbá pè wọ́n kí wọ́n wá sábẹ́kúta tí ṣe káàdà pè wọ́n رضي الله تعالى عنه wọ́n wá sábẹ́kúta àwọn wá tẹ̀lé wọn wọ́n máa wọn dání lọ́rọ̀ àwọn wà lọ́mọ kékeré náà àwọn wà ní primary school wọ́n mú Shehu Sofiu Kamel wọ́n mú dání wọ́n mú ab Salah wọ́n mú dání so làwọn bá lọ nígbà táwọn lọ yẹn ní táwọn máa rí pé táwọn bá lọ sí markasi táwọn ò bá lọ school أكرمكم الله àwọn máa ṣàẹ̀bọ̀ tí àwọn ará Abẹ́òkúta tó bá ń gbé káàkiri tó ń gbé sábẹ́ sóríta mẹ́ta àbí kéré epo àti ẹ̀kọ tó wọ́n epo sórí ẹ̀kọ tútù báyìí tó ń ṣe kéré gbogbo kéré ẹ̀ làwọn máa kó jẹ àwọn kò gbogbo ẹ̀jẹ̀ làwọn nùnú ibẹ̀ làwọn ti jẹun táwọn yóò páp ẹ̀sà mo gbọ́ wípé nǹkan bẹ́ẹ̀. jẹ́ ká wọ̀ ọ̀rọ̀ technically apart from pé bàbá ẹ̀ jẹ́ alásọ̀bàjẹ́ onísọkúsọ tí ó mọ̀ èyí tó kàn náà rẹ̀ ẹni ẹ wo reason tó mú wá ọba Ìlọrin ní ká má jà àwọn ní àlè já ìdí tá lè fi jà ó nìtàn wèrè yìí
ṣó jọra wọn nítorí pé ńgbà tá a lọ sí Abẹ́òkúta àwa a máa ń kẹ́bọ jẹ á sì máa yìí need the psychological help àrò súnmọ́ tó wáyé pé Yaba lẹ fẹ́ lọ ní Èkó ó easy ẹ gbé lọ Yaba left sí wàhálà. so àwọn kò lè síjà láàrin wa èmi kọ́ kí n tẹ́mi sọ tọrọ tọdọ mi wọn yà á bàbá tó bí mi ò júwe ẹnìkan fún mi pé ọ̀tá àwọn rẹ̀. Allahu akbar. Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala pé lágbájá ọ̀tá mi ni o tẹ́ bá ti rí o ẹ máa mú wọn lọ́tà mo ní nípa bẹ́ẹ̀ lẹ́yìn àdúgbò kan náà la wà Sheikh Kamel radiyallahu ta'ala àdúgbò mi lọ́wọ́ òkè. Alhamdulillah ṣé Adam wọn ju anybody fún yín àsọ̀tà bọ̀ ẹ̀yin kọ́ kílẹ̀ ṣe é sìn gbogbo ẹ̀ lẹ́ ti bù jẹ tán ẹ̀ tún wá rán àwọn ọmọ lẹ́yìn yín náà ó yá kọ́ni wàá bù wọ́n jẹ ẹ̀ gbáàdùn. àwa náà lọ́wọ́ tòsíbì àwa wà bẹ̀ lọ́mọdà àwọn wà ló kékeré láàrin méjì yẹn gbogbo nǹkan tọ́lọ́ ń yọ nílọrin bẹ̀ ká bá fẹ́ máa kà lọ kábọ̀ àwọn méjì yìí lábàá tọ́ka sí ládùúgbò kan náà ni so kò lè síjà lábá fi lọ́nà bá sọ kékeré lábá dìde àyà fọ́tò. second reason tí wọ́n fi gbọ́dọ̀ bára wọn jà ṣé yóò make sense èèwà ni ajẹbọ ṣé wọn máa wo máa yàn tó máa fi yaṣọ mọ́ra ẹ̀ lọ́rùn ẹ múra sí tòjú àlọ́ lọ́sọ̀. ìjókòó yẹn ọba lọrin mú ọwọ́ àméjèèjì lọ́rọ̀ bẹ́ẹ̀ láti jọ yẹn èmi kò sí ádábì kan nínú àwọn ọmọ kéwu ádábì tèmi pẹ̀lú wọn ṣọ̀tá kò sínú ọmọ kéwu ádábì tí ó bú mi èmi pẹ̀lú wọn á ṣe kọ̀ǹgbọ̀ lórí kíní àìpé lórí nẹ́ẹ̀tì wọ́n sì lè sọ̀rọ̀ kan kò sí bọ́rọ̀ náà ṣe lè tó èmi ẹ̀ ń ṣe indirectly ní ṣáwá gọ̀ ni ìjọ ilẹ̀ ti pàmò yín rí pé kí wọ́n má bá wọn àdàbíyà wọ́n tún bú kàlífà tó kú kàlífà tó dẹ̀ kú yìí anything tó bá ti dé wọ́n ti pé wàhálà ṣe wọ́n sáré pa àwọn ọmọ tó ọ̀dà ni ẹ̀yin òṣèré ẹ̀rí náà. wọ́n náà ń ṣe kọ́ wa pé ká máa ṣe nìyẹn bí èmi ṣe ń ṣe nìyẹn. akramakumullah. ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ nù tó bá fẹ́ gbóbi problem ẹ̀ nìyẹn ebú ò ń so lára yàn. ẹ lọ sùn járe ẹ lọ sùn ìbú sùn ẹ lọ sùn járe ṣáwájẹ mugun ọmọ bọdí.